So, coming up every Tuesday evening on Ataishi African TV. Ẹ wo jẹ̀gbẹ́ purọ́purọ́ irọ́ àdọ́là lára mi. Ẹ wo jẹ̀gbẹ́ purọ́purọ́ irọ́ dọ́là. Tí orí bá ń dààmú ọdẹ nínú igbó yóò dàbí pé kò lè pẹran. Torí bá ń dààmú ẹlòmíì yóò dàbí pé ò lè jẹ́ èèyàn. Jẹ̀gbẹ́ ká fi ọ̀rọ̀ jẹ̀gbẹ́ ká fi ṣàríkọ́gbọ́n. Ta ni jẹ̀gbẹ́? Irú èèyàn wo ni jẹ̀gbẹ́? Kí ló ṣẹlẹ̀ sí jẹ̀gbẹ́? Ẹ jẹ́ ká wo inú odù nínú ọ̀rọ̀ tí Ifá sọ tòní nínú odù Ogbe Lotun Otura Losi níbi tí Ifá ti ń bá wa sọ ọ̀rọ̀. Ifá ní orí ọmọ sùnwọ̀n bàbá ọmọ adúbá fún jẹ̀gbẹ́. Jẹ̀gbẹ́ ń lọ sóko ọdẹ. Jẹ̀gbẹ́ ní ọdẹ ni. Bó ṣe wá jẹ́ ọdẹ tó ó ní akáàkì a máa ṣiṣẹ́ pọ̀, a máa tinú jùbọ́jù, a máa tinú gbẹ́bọ́gbẹ́ àti inú gbóbọ́nú gbó. Bó ṣe máa ń ṣe tó máa ń gbìyànjú náà ni kì í fi bẹ́ẹ̀ rí ẹran pa tó nǹkan. Ṣùgbọ́n wátàkó kan Jẹ̀gbẹ́ ó fẹ́ lọ sí oko ọdẹ. Nígbà tí ó lọ sóko ọdẹ ó wá lọ bá àwọn babaláwo. Oko ọdẹ tó ń lọ yìí yóò dà, wọ́n ní yóò dà o. Ṣùgbọ́n kó lè bá a rí ohun tó bá pa lọ́hùn mú délé kó rúbọ kó tó lọ òun. Òun ọ̀pẹ̀ràn àwọn ni yóò pẹ̀ràn kó tó kọ́ òun bá lè bá a rí ẹran mú délé kó òun rúbọ. Ṣé kíní kan ó kẹran òun lọ ni? Òun ọ̀pẹ̀ràn tóun bá dé kán máa ṣe boko lọlé olóró. Jẹ̀gbẹ́ kúkú lọ kó ọdẹ ṣùgbọ́n kò rú kó tó lọ. Jẹ̀gbẹ́ rúbọ. Nígbà tí Jẹ̀gbẹ́ dégbó ó rí erin, ó sọ erin lásà, erin wó. Nígbà tí erin wó Jẹ̀gbẹ́ inú Jẹ̀gbẹ́ dùn. Ó gé àṣẹ erin, ó mú àjẹ́ rẹ̀, ó mú ẹ̀tù, ó mú àwàyá àtàwọn kankan táwọn ọdẹ máa fi ń sàmì ó fi lórí erin. Ó wá lọ núùlù nítorí ó ti jẹ́ ẹran ńlá. Jẹ̀gbẹ́ ò sì pa erin rí. Ẹran ńlá ó sì gbọ́dọ̀ sọ fún àwọn onílù ìyún ọba wípé nǹkan báyìí ṣẹlẹ̀, kò lè dárú nǹkan báwọn jẹ mọ́, ó ti di nǹkan ńlá. Báyìí ọkọ rí sílé ọba kábíyèsí báyìí ni ìwọ Jẹ̀gbẹ́ ó pé erin ó ní ọba ní káwọn mẹ́wàá àtàwọn èèyàn kọ̀ọ̀kan pàtàkì kan tẹ̀lé wọ́n lọ wò wọ́n kó àwọn tí ó ṣe ayan rẹ̀ lọ kí wọ́n ràn lọ́wọ́ kí wọ́n kó wá nùlù kí wọ́n gbé tọba fọba kí wọ́n gbé tójòyè fújòyè kí wọ́n fún Jẹ̀gbẹ́ ti aráàlú kí Jẹ̀gbẹ́ ó mú tiẹ̀ tọ̀. Nígbà tí wọ́n dé ibi tó yé Jẹ̀gbẹ́ pé erin sí bí wọ́n ti yọ lọ́ọ̀kan òkè ńláńlá ni wọ́n rí. Erin tọ́pa erin ti dòkè. Nígbà tí wọ́n fẹ́ rí òkè àwọn náà ń wọ pé àpáta lè yí àpáta. Wọ́n fọwọ́ kàn wọ́n rí pápátá. Wọ́n gùn lọ wọ́n rí ibi tó kó ẹ̀tù kó gbogbo kan ní. Wọ́n ní kí ni òun fi lè ṣe ní. Ó ní tóun fi sàmì lórí ẹran tóun pa ni wọ́n ní ẹran àbí òbu àwọn ẹ̀tù àjẹ ìkankan lé orí àpáta. Òun fi sàmì lórí ẹni torí ọdẹ míì ti bá ń kọjá bọ̀ kó lè mọ̀ kọ́dẹ kan ti pa. Wọ́n bá gbéra wọ́n bá padà sí àfiwé. Ẹ má dàgbé Jẹ̀gbẹ́ lóhun àpáta ni ó bu kínílé lórí lóhun pa erin irọ́ ni. Jẹ̀gbẹ́ tó wá parọ́ fáwọn láàrin ìlú nù. Wọ́n ní irọ́ ni. Àwọn tí wọ́n lọ bẹ̀ wọ́n ti sọ ọba ti gbà. Jẹ̀gbẹ́ bá tún wò pé kí ni wọ́n à ń ṣẹlẹ̀. Ọba tún fi lé nílẹ̀ ó tún bọ́nú gbó. Nígbà tí ó tún ṣe ó pa ẹfọ̀n wó tán ó tún ṣe bó ṣe ṣe níbi tẹ̀rín kóun lọ sọ fún wọn láàrin ìlú. Ó tún lọ sọ wọn Jẹ̀gbẹ́ má ṣe bí o ṣe ṣe ń bi etijó ní òun pẹ́ fọ́n ẹ̀ka lọ. Ó tiẹ̀ mú irun rẹ̀ ó mú dání. Nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá òkè tí ọ̀gán ńlá ràpàtà tó tóbi. Wọ́n sì tún bá àwọn kinní tó fi sí lórí. Ó tún bu kinní ṣe àwọn kinní àmì sórí òkè tí ọ̀gán ni. Òun ò ṣe bẹ́ẹ̀. Òun pa ẹfọ̀n ni ẹfọ̀n rẹ̀ wá dá lóhùn náà rí ni sẹ́wọ́n lè jẹ́ fún ni ó yà òun náà lẹ́nu. Wọ́n tún lọ sọ fọ́ba pé ọ̀rọ̀ Jẹ̀gbẹ́ yìí ń gbá fáfá mójútó. Ó ní ẹfọ̀n tó lóhùn pa òkìtì ọ̀gán ńlá làwọn bá ń bẹ̀ o. Tọ́ ọ̀dà ó ní Jẹ̀gbẹ́ bá tún bọ́nú gbó
kí n tí ní wà ń ṣẹlẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí ní pẹ́ tó ń wánú ẹran kiri ó tún pa àgbọ̀nrín tọ́pa ó tún mú irun rẹ̀ rèé o kẹ́lẹ̀ bá mọ̀ kó lè dá yín lójú ó fi lé wọn lọ́wọ́ ni ó ṣe bẹ́ẹ̀ ń bi tẹ̀fọ̀n náà àwọn débẹ̀ ó ní wọn kà lọ nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá tó tún ti fi kíní lé orí elékìtì pẹ́tẹ́ wọn ni jẹgbẹ́ ó ní ó wà ń tán bá ní àbí ọ̀fẹ́ kí ni túmọ̀ kókó tó wà ń ṣeun tó wọn wà mú àwọn ṣe ni èyí tó wọn sọ pé wọ́n pe irin àwọn bókè ọ̀pẹ̀fọ̀n oníwọ̀pẹ̀fọ̀n àwọn eléyìí náà ní sí wọn bá ní tọ́ ọ bá fẹ́ kí orí ó kó lọ́rùn rẹ tọ́ bá ti pa kíní kankan má wà mọ́ máa dájẹ́ fúnra rẹ ni o àwọn bá tó wá wọn ní bàbá ó ní ẹ̀tàn ni o kò sí nǹkan kan bẹ́ẹ̀ ni jẹgbẹ́ ọba bu ẹkún òun kí wàá lè yí báyìí ó wá rántí ẹbọ tí wọ́n ní àwọn babaláwo ní kó rú pé kóun bàbá kó lè bá àríre mú délé ó wá padà lọ bá àwọn babaláwo ẹgbà àwọn ayé òun ti fẹ́ ta báyìí ọ̀rọ̀ òun tí àwọn ní ẹbọ jèlò náà ní kó rú ó ní òun òrùbọ ilé ní kán báwọn tún dáfà mi ọ̀rọ̀ òun ti lè kọjá bẹ́ẹ̀ wọ́n dáfà Ifá ọjọ́ kìíní àná wọ́n tún dá Ogbe Lotun Otura Losi wọ́n ní ẹbọ báwọn ṣe ní òru ọjọ́ náà ní òru ó bá lọ rúbọ aṣọ ẹyọ kan ló ti kù lọ́rùn jẹ̀gbẹ́ aṣọ tó kù lọ́rùn rẹ̀ ò pé méjì aṣọ náà ní gbé lóko aṣọ pé tóun bá pa ẹran tóun tẹran wọ́n máa fowó rẹ̀ raṣọ aṣọ ẹ̀rọ yẹn ọ̀kan tó kù lọ́rùn rẹ̀ ń bí jẹ̀gbẹ́ ṣe mú wọ́n ní kí jẹ̀gbẹ́ bọ́ sáàrin inú igbó níbi tí ń jẹ̀gbẹ́ lọ láàrin agejù ńbẹ̀ ibẹ̀ ni kó bọ́ aṣọ sí kó wá sun aṣọ náà kó sì wẹ̀ aṣọ ẹyọ kan tó kù wọ́n ní bí ó ṣe ṣe nu kò sì fẹ́ fi aṣọ nìrúbọ lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ ló fi wo pé nígbà tóun bá rówó ra àwọn aṣọ gidi òun padà fi lé nìrúbọ báyìí ni jẹ̀gbẹ́ ṣe kọrí sínú oko ó bọ́ ẹ̀wù rẹ̀ ó dáná sun ó wẹ̀ níbi títí ń wẹ̀ lọ́wọ́ ló ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀ àtẹ́sín àti èèyàn bí ìgbà tí ogun fẹ́ wọ̀lú kí lèyí wọ́n rí èéfín aṣọ rẹ̀ tí ń rú lọ́ọ̀kan làwọn ogun ti tú ìlú kan àwọn wà ń wo bo làwọn tẹ̀dó sí èéfín tí wọ́n á rí lọ́ọ̀kan wọ́n à ń bọ̀ wọ́n á rí èèyàn ló gbọ́dọ̀ wà láàrin nígbà tí wọ́n rí dé tọpasẹ̀ èéfín wọ́n kan èèyàn ń bẹ̀ ní hòhò irú kí lèyí ṣé èèyàn ní ó léèyàn lòun àwọn ìlú àwọn tú àwọn wábi táwọn ìlú táwọn lè darapọ̀ mọ́ tàbí táwọn odò táwọn tẹ̀dó sí oníṣẹ́ rí pé òun lòun wà wọ́n ní àwọn bá wáṣọ òun lè lọ sáàrin ìlú kóun lọ sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ fọba tọba bá ti ní ẹ máa bọ̀ tọ̀ wọ́n bá fún un láṣọ ìwé bá gbéra ó bá kọrí sáàfin kábíyèsí báyìí wọ́n ní jẹgbẹ́ òpùrọ̀ ayé òpùrọ̀ ọ̀run ó tún dé ó sọ oníjèlò ó ní ìwọ pé arin òkè ni wọ́n bá wọ́n pa ẹ̀fọ̀n òkè elékìtì ni wọ́n bá òkìtì ọ̀gán wọ́n bá oníwọ̀ pa àgbọ̀nrín elékìtì wọ́n bá ó tún dé oníwọ̀ hèrò àwọn èrò kan eléyìí tó oníwọ̀ ilé kan yìí máa lọ dájẹ́ bó bá jẹ́ pé o èrò lóòótọ́ máa lọ dájẹ́ fúnra rẹ̀ lọ dúró níbi tẹ́ ẹ bá jọ hera yín máa ṣọba lórí wọn wọ́n ti rò pé irọ́ ló pa ni wọ́n bá gé ẹgbẹ́ ni kóun máa lọ ṣọba lórí wọn ọba ní òun yọ̀ǹda rẹ̀ bó ṣe padà sáàrin wọn lọ́hùn ni pẹ̀tọ́ báyìí lọ́ba wí ọba ní kóun máa ṣọba lórí yín o kóun ẹ máa ṣọba lórí àwọn bọ́n ṣe fìdọ̀bálẹ̀ wo fún jẹgbẹ̀nu kábíyèsí wọn ló yá kó máa sára kọ́lé fún nígbà tí pé wọ́n ti ní káwọn tẹ̀dó bí wọ́n bá ń tara kọ́lé fún wọ́n bá ń dá ẹṣin jọ fún wọ́n ní ó gbẹ̀ṣin dúdú wọ́n ní ó gbẹ̀ṣin pupa wọ́n ní ó gbẹ̀ṣin funfun bọ́n ṣe dá gbogbo ẹ̀jọ́ fún nu bí jẹ̀gbẹ́ ṣe di ọba bó ṣe lànà ẹ wo gbogbo ìdààmú oríṣiríṣi tí jẹ̀gbẹ́ ti dààmú kò mọ̀ pé ayé òun lè padà tún dáa tó bá wọn bó ṣe wáá di ọba tó dẹni ọlá tó dẹni ọlànà lọ́yìn jẹ̀gbẹ́ bá di ẹni tí ń pàṣẹ jẹ̀gbẹ́ wá padà wá múnú àwọn èèyàn wọ̀nyí àti ẹṣin tí wọ́n ọ̀kan nú ẹṣin tí wọ́n gó fún àwọn ẹ̀mẹ̀rà rẹ̀ wọ́n padà lọ́ọ́ kí ọba tìyín láàrin ìlú wọn ni ṣé lóòótọ́ ni àwọn rò pé dọ́tọ́ máa ń pa ní ìrìn àtọ̀ irọ́ tóun tẹ rò pé òun pa òun ò sì parọ́ òun ló dọ́là lára òun yìí o wọ́n ní ẹ̀wò jẹ̀gbẹ́ purọ́ irọ́ àdọ́là lára mi bí jẹ̀gbẹ́ ṣe dẹni ọlá tó dẹni ọlá rèé bí èèyàn bá wà nù ṣòro kan àbínú dààmú kan àbọ̀ bá tiẹ̀ ń gbìyànjú kọ́rọ̀ rẹ̀ ogún tí ò tí ì gùn má rò pé ilé ayé parẹ́ tàbí èèyàn kan bá wà lára ẹni tó ó dàbí pé kí ní tẹ́ ẹ má jẹ́ kọ́rọ̀ rẹ̀ ò sú wa níbi pé kájọ máa ra lọ́wọ́ lolódùmarè fi dá wa olódùmarè ó jẹ́ kọ́rọ̀ wa ogun yọ ọ̀rọ̀ wa ó tò ọ̀rọ̀ wa ò ní dojúrú ẹ̀là ìbọ́rú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ iṣẹ́.